ṣé wọ́n fẹ́ kó bá Jonathan ni àbí òun fúnra ẹ̀ ló fẹ́ kó bára ẹ̀. agbénikọlù ní aláǹgbá orí èṣù kò kú mọ́ fẹ́ ṣe òrùka ìjàkadì. wọ́n ní tó bá pèèlú ẹ̀ tán ẹnu kọ̀kọ̀ adárípọ́n ni yóò fi há. kò kú mọ́ pèèlú ìjàkadì tán ó wá aláǹgbá káàkiri abúlé títí kò rí ibì kan náà tó ti jàjàre orí èṣù abúlé ni. orí èṣù téńté ní kọ́kọ́ láǹgbá dúró sí tó ń ṣeré. báwo ni kò kú mọ́ yóò ṣe jùkò pa aláǹgbá tí ò ní jẹ́ pé èṣù gan-an ni yóò jùkò ọ̀hún fún. nígbà wo ni kọ́kọ́ láǹgbá kò ní gbé kò kú mọ́ kọ lèṣù. bẹ́ẹ̀ àfẹni tí kọgílá bá kọlù ló lè kọ lèṣù ló lè kọlù ṣàngó àfẹni tí ṣàngó pa. àwọn ẹgbẹ́ òṣèlú PDP tí INEC kò fi orúkọ wọn síwèé wọn fẹ́ gbé Goodluck Jonathan kọlù àwọn Tinubu o. àwọn PDP tí wọn kò lórúkọ nínú ìwé yìí ní èyí tí Tàmínú Tùràkì jẹ́ alága wọn, níbi tí Ṣèyí Mákindé ti Ọ̀yọ́, Bala Muhammed ti Bauchi àti àwọn gómìnà bíi 12 míín wà tẹ́lẹ̀ kí gbogbo wọn tó jáde tán ní kọ̀ọ̀kan tó wá kù Tùràkì àti alága ìgbìmọ̀ àwọn bàbá àṣàlẹ̀ ẹgbẹ́ náà Adolphus Wabara. àwọn ni wọ́n mú orúkọ Goodluck Jonathan lọ sí ọ̀dọ̀ àwọn INEC pé kí wọ́n kọ orúkọ ẹ̀ sílẹ̀ pé òun lẹni tó fẹ́ du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ àwọn. bẹ́ẹ̀ àwọn PDP tí orúkọ tí wọ́n wà nínú ìwé, ìyẹn àwọn tí Nyesom Wike wà lẹ́yìn wọn, tí Abdulrahman Muhammad jẹ́ alága tiwọn, tí Sàmáyáhùn jẹ́ akọ̀wé. àwọn yìí ti ní àwọn kò fa ẹnikẹ́ni kalẹ̀ tí yóò du ipò ààrẹ, pé àwọn kò rí ààyè yẹn lásìkò yìí. Tinubu nìkan làwọn fẹ́ tẹ̀lé. òun ní òǹdùpọ̀ ààrẹ tí yóò ní ìbò gbogbo PDP pátápátá. ohun tó wá ṣẹlẹ̀ ni pé ẹlẹ́sẹ̀ tí ń rí ó mọ̀ ọ́ jó kò mọ̀ ọ́ jó, bàbá ẹ̀ ló po nílùú o, kò sí ẹnìkan tó lè lé e kúrò lójú agbo. ilé-ẹjọ́ oríṣiríṣi ti dájọ́ pé àwọn èèyàn ti Wike ni wọ́n ní ẹgbẹ́ náà, bó sì tilẹ̀ jẹ́ pé àwọn ẹjọ́ náà mú ìrúnilójú wà láwọn ibì kan. síbẹ̀ náà ẹni tí àwọn INEC bá gba tiwọn ni wọ́n lẹ́gbẹ́, nígbà tó jẹ́ àwọn ni wọ́n ń forúkọ ẹgbẹ́ òṣèlú gbogbo sílẹ̀, àwọn ni wọ́n sì ń kọ orúkọ wọn sínú àwọn ìwé ìjọba. èyí ni pé kò mọ́ wọ̀ ló lẹ̀wú ẹ̀, ibi tó bá wù ú ni yóò kọjú ẹ̀ sí. àwọn èèyàn Wike yìí ni wọ́n lẹ́gbẹ́. ẹnikẹ́ni tó bá sì mọ̀ pé òun fẹ́ du ipò tàbí ṣe ohunkóhun, ẹ̀yìn tí wọ́n ló gbọ́dọ̀ tò sí, tí yóò sì jẹ́ kí wọ́n kọ orúkọ òun fún ipò tí òun bá fẹ́. bí ẹnìkan bá fẹ́ gbẹ̀yìn láti ṣe ohun míì, bí ìgbà tó ń fi ajáde apẹ̀rẹ̀ kó ẹyin adìyẹ sí ni o, kìnìún náà yóò kàn jò dànù, bó bá sì ti ń balẹ̀ ni yóò máa fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́. ohun tó ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ ti Jonathan tí àwọn Tùràkì mú orúkọ ẹ̀ lọ sọ́dọ̀ àwọn INEC pé òun ni àwọn fẹ́ kó wá du ipò ààrẹ nìyẹn. báwo ni wọn yóò ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn nígbà tí àwọn tí wọ́n lẹ́gbẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ti kéde pé kò sí ẹni tí yóò du ipò ààrẹ láti ọ̀dọ̀ tiwọn. Wike ti sọ, àwọn adarí ẹgbẹ́ náà ti sọ, wọ́n ní àwọn kò gbáradì fún ìbò náà, kò sì sẹ́nìkan tó lówó tó lè ná fáwọn kí àwọn fi lè dupò ààrẹ. nítorí ẹ̀ làwọn ṣe jókòó àwọn jẹ́. kò sáàsẹ́ nìkan tí yóò gun ọ̀pẹ láì nígbà lọ́wọ́ àfẹni tó bá máa jábọ́. ṣùgbọ́n kinní kan wà nínú ọ̀rọ̀ yìí tó ń rú àwọn èèyàn lójú. ìyẹn náà ni ọ̀rọ̀ ti Jonathan fúnra ẹ̀. kò sẹ́nìkan tó mọ èyí tí ọkùnrin ará Bayelsa náà ń ṣe. gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí tó tí kò fọhùn, tí kò sì wí kinní kan ń kọ àwọn èèyàn lóminú pé èwo ni Jonathan gan ń ṣe, kí lòun pàápàá fẹ́. bẹ́ẹ̀ nígbà tí ọ̀rọ̀ yìí dariwo tí àwọn kan ní kò lè tún du ipò ààrẹ nítorí ó ti ṣèjọba lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀, tí wọ́n sì torí ẹ̀ gba ilé ẹjọ́ lọ. Jonathan fúnra ẹ̀ gba lọ́ọ̀yà, ó sì tẹ̀lé wọn délé ẹjọ́ náà pé kò sí ohun kan báyìí tó dí òun lọ́wọ́ láti du ipò ààrẹ bí òun bá fẹ́, nítorí òun kò ṣe ìjọba lẹ́ẹ̀mejì. ẹ̀ẹ̀kan náà làwọn èèyàn dìbò fóun láti ṣe olórí orílẹ̀-èdè Nàìjíríà. torí èyí tí òun kọ́kọ́ ṣe, ọ̀gá òun tó kú, ìyẹn Umaru Yar'Adua ló wà nípò, òun náà lòun sì bá ṣe é. ìdí tí Jonathan fi múra kankan sí ìjà náà kò yé ẹnikẹ́ni. ohun téèyàn ò bá sàní jẹ kì í fi irun mú, bí èèyàn yóò sì kọ oúnjẹ tẹrantẹran làákọ́. àmọ́ wọ́n ní kó jẹ́, ó lóun ò jẹ́ pé eegun ni. kó gbé e sọnù,
ó ní ẹran díẹ̀ wà níbẹ̀. Ohun tí kò ṣe jẹ́ kí ẹnikẹ́ni mọ èyí tí Jonathan ń ṣe nìyẹn. Òun kan náà ló ń ṣọ̀rẹ́ àwọn Tinubu, torí títí di àsìkò yìí ló ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó ń ṣe fún wọn nílé iṣẹ́ ààrẹ, pàápàá tó bá kan Nàìjíríà pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì. Òun níjọba àwọn Tinubu yìí máa ń sábà rán níṣẹ́ pé kó yanjú ọ̀rọ̀ náà fáwọn. Ṣé ó wáá fẹ́ bá Tinubu dupò ààrẹ yìí ni? Ìbéèrè tí àwọn èèyàn náà ń béèrè nìyẹn, pàápàá àwọn èèyàn Tinubu, pé èwo gan lèwo. Ọ̀rọ̀ náà sì polúkúrúmuṣu. Wọn ò sì lè ṣe kí wọ́n má béèrè bẹ́ẹ̀, nítorí ní Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó kọjá, ọjọ́ 21 oṣù keje tó ṣẹ̀ṣẹ̀ parí, akọ̀wé ìpolongo PDP tàwọn Kabiru Tamiru Tulakin, ìyẹn ìní Ememabong, pé àwọn oníròyìn jọ níbẹ̀ ló sì ti sọ fún wọn pé àwọn ti mú orúkọ Goodluck Jonathan lọ sí ọ̀dọ̀ àjọ INEC tó ń ṣètò ìdìbò. Ọwọ́ làwọn fi mú un lọ, ìyẹn lẹ́yìn tí àwọn ti gbìyànjú títí láti ṣe kinní náà lórí ẹ̀rọ ayélujára tí àwọn kò rí i ṣe nítorí wọn kò jẹ́ kí àwọn wọlé síbẹ̀. Ọkùnrin náà ní bí ojú bá ń ṣe pin kéèyàn fi hàn ojú ni o, pé ohun tí àwọn INEC ń ṣe ò dáa o, nítorí àwọn gan ni ojúlówó PDP. Ohun tí ilé ẹjọ́ sọ nìyẹn, pé àwọn ni àwọn lẹ́gbẹ́. Ohun tó sì jẹ́ kí ìgbìmọ̀ àwọn bàbá ìsàlẹ̀, ìgbìmọ̀ àwọn apàṣẹ àti gbogbo àwọn adarí ẹgbẹ́ jókòó tí wọ́n sì ní kò sígi méjì obì nígbó, kò sí ẹni méjì tí àwọn fẹ́ mú ní òǹdùpọ̀ ààrẹ fẹ́gbẹ́ àwọn ju ààrẹ tẹ́lẹ̀ Goodluck Jonathan lọ. Àmọ́ lẹ́yìn tí àwọn ti fohùn ṣọ̀kan bẹ́ẹ̀ tí ẹgbẹ́ sì ti mú Jonathan, àwọn gbìyànjú láti fi orúkọ náà ránṣẹ́ lórí àtẹ ayélujára INEC. Àmọ́ níṣe ni wọ́n tilẹ̀kùn ibẹ̀ mọ́ àwọn pinpinpin. Wọ́n tilẹ̀kùn mọ́ ọmọ onílé wà níta, àwọn ọmọ àlejò wà nínú ilé, wọ́n sì ti ilẹ̀kùn sínú ilé lọ́hùn-ún, kò ṣeé ṣí fáwọn. Bẹ́ẹ̀ ni gidigba ò sì ṣílẹ̀kùn lóòótọ́ o, ẹni tó bá ní kọ́kọ́rọ́ lọ́wọ́ nìkan ló lè ṣí. Pé ohun tó jẹ́ kí àwọn pa gbogbo ọ̀rọ̀ orí íńtánẹ́ẹ̀tì tàbí ti àtẹ ayélujára kan tì rèé, tí àwọn sì fi ọwọ́ mú ìwé àwọn lọ. Àwọn ti mú orúkọ òǹdùpọ̀ ààrẹ tàwọn lọ o, àwọn sì ti yún gọ̀gọ̀nù fún ọ̀dáwé àlà tó bá wọ INEC kí wọ́n fìwé àwọn dá. Àmọ́ ọkùnrin tàwọn PDP Tulakin yìí má tí ì dìde níbi tó ti ń sọ̀rọ̀ yìí, tí àwọn PDP ti Wike ti sáré fèsì padà fún. Wọ́n ní kó má tí ì lọ o, kó má lọ jìnnà, kó wá gbèsè ọ̀rọ̀ ẹ̀. Akọ̀wé ìpolongo ẹgbẹ́ tiwọn náà Jugundo Muhammad ló sáré gbèwé tiẹ̀ jáde. Ó ní kí INEC o àti ẹnikẹ́ni o má ṣe dá àwọn èèyàn náà lóhùn, kí wọ́n má sì gba orúkọ kankan tí wọ́n bá fọwọ́ mú wá, torí arúfin pátápátá ni gbogbo wọn, ìyẹn gbogbo àwọn tí wọ́n jókòó tí wọ́n ní àwọn yan Jonathan yẹn. Muhammad ń béèrè lórúkọ àwọn adarí ẹgbẹ́ tirẹ̀ pé báwo ni àwọn kan tí INEC kò mọ̀, tí wọn ò ní orúkọ nínú ìwé tí ilé ẹjọ́ ti lé wọn dànù nínú àkóso ẹgbẹ́ náà tipẹ́tipẹ́, yóò ṣe wá jókòó síbì kan tí wọn yóò ní àwọn fa ẹnìkan kalẹ̀. Ó ní gbogbo ohun tí wọ́n ń ṣe yìí ìhàlẹ̀ ẹbọ ìyá ẹgbẹ́ ni o, ìyá ẹgbẹ́ tó fẹ́ pa adìyẹ ẹyọ kan péré tó ń torí ẹ̀ ta àti bàbà. Ó tún ta àti bàbà tán, ó ní kí gbogbo ìlú má lọ síbì kan. Ṣé nítorí adìyẹ ẹyọ kan yìí náà ni? Pé ṣé nítorí Jonathan ni wọ́n ṣe ń halẹ̀ báyìí, tí wọ́n ń fẹ́ fi orúkọ ọkùnrin náà dẹ́rù bá àwọn? Pé bí Jonathan bá gbà fún wọn déédéé, bí kò gbà fún wọn déédéé, àti ojú àti mú ni, kò sí èyí tó tó àwọn gbé sáré níbẹ̀. Pé ohun tó dá àwọn lójú ni pé àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ náà, ohun tí wọ́n ń ṣe ò bófin mu, èyí sì ni pé arúfin ni wọ́n. Gbogbo ẹni tó bá sì ń tẹ̀lé arúfin náà, arúfin lòun gan. Lẹ́yìn náà ni wọ́n wá sọ fún INEC pé àwọn ti gbọ́ gbogbo ohun tó ń lọ o, àmọ́ àwọn fẹ́ ṣàlàyé fún àwọn pàápàá pé kí wọ́n má tẹ ọ̀ká nírù mọ́lẹ̀ níbi tó bá burúburú sí o. Ẹgbẹ́ àwọn kò fààyàn kankan kalẹ̀ fún ìbò tàbí ipò ààrẹ 2027. Àwọn tí wọ́n bá yọjú pé PDP làwọn, aláràkà lásán ni wọ́n o. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì tún jáde pẹ̀lú ọ̀rọ̀ ìjà lẹ́nu kó wá wọn. Àmọ́ ọ̀rọ̀ náà mú ìyapa wà lọ́dọ̀ àwọn aráàlú pàápàá, torí bí àwọn kan ti ń bú àwọn adájọ́ tí wọ́n dájọ́ tí ẹnikẹ́ni nínú wọn kò lè forí ẹ̀ tì síbi gidi kan, tó jẹ́ bí àwọn PDP ọ̀tún ti ń pé àwọn ni àwọn lẹ́gbẹ́, pé àwọn ilé ẹjọ́ dá láre. Bẹ́ẹ̀ ni àwọn tòsí náà ń sọ bẹ́ẹ̀. Kálukú wọn ló ń sọ pé ilé ẹjọ́ ti dá àwọn láre. Bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ bá ti di ohun tí kálukú lè túmọ̀ síbi tó bá wù ú báyìí, bí kò bá jẹ́ irọ́, ajé arúmọjẹ tàbí kó jẹ́ ẹnà. Bẹ́ẹ̀ ni èèyàn kì í fi ẹnà sọ̀rọ̀ lójú ẹni tí yóò gbẹ́nà bí olúwa rẹ̀ kò bá fẹ́ kí wọ́n ṣì yàn pa.
báwo ni ilé ẹjọ́ yóò ṣe dájọ́ tí ẹnìkan kò ní lè sọ pé ibi báyìí ni ẹjọ́ náà forí sọ àbí ìdájọ́ náà gan rèé? bí àwọn kan bá ní àwọn lẹ́jọ́ náà gbè, ìyẹn àwọn PDP yìí ni o, àwọn míì náà á tún sọ pé rárá, àwọn lẹ́jọ́ ọ̀hún gbè. èrò ìdájọ́ wo rèé? pé ohun tó da gbogbo ọ̀rọ̀ náà rú nìyẹn o, nítorí nígbà tí ẹjọ́ náà ti di rúdurùdu bẹ́ẹ̀, èyí tó wu INEC ni wọ́n mú ní tiwọn, wọ́n kọ̀yìn sí àwọn ìdájọ́ tó kù. ohun tí wọ́n sì ṣe mú PDP tàwọn Wike tí wọ́n kọ orúkọ àwọn adarí ẹ̀ sínú ìwé tiwọn nìyẹn, tí wọ́n sì tilẹ̀kùn mọ́ àwọn PDP kejì. ohun tí wọ́n sì ń wí náà ni pé àṣẹ ilé ẹjọ́ làwọn ń tẹ̀lé ṣe gbogbo ohun tí àwọn ń ṣe. àmọ́ àwọn èèyàn ń bú Jonathan náà nígbà tí ọ̀rọ̀ yìí jáde. wọ́n ní ìwà tó ń hù kò yàtọ̀ sí ti ẹnìkan tí wọ́n ń pè ní àgbààyà tí wọ́n ló ń bá ọmọdé pín itan ìrẹ̀jẹ, tó tún sọ pé bó ṣe itan ẹ̀ lásán yóò kàn sóun lẹ́nu, mélòó wà ní gbogbo ìrẹ̀. wọ́n ní Jonathan ló yẹ kó lanu sọ̀rọ̀, àìlè sọ̀rọ̀ ní mẹ́nu dọ̀tí. Jonathan ló yẹ kó là á mọ́lẹ̀ fáwọn èèyàn náà pé kí wọ́n má forúkọ òun tajà, òun kò fẹ́ ohun tí wọ́n ń ṣe, òun ló yẹ kó kọ̀ ọ́ fún wọn. ìyẹn tó bá ṣe pé lóòótọ́ ni kò fẹ́ ṣe, òun ló yẹ kó kìlọ̀ fún wọn pé kí wọ́n má lo orúkọ òun mọ́, torí má foko mi ṣọ̀nà, ọjọ́ kan là á kọ́ ọ. àmọ́ Jonathan fúnra ẹ̀ kò sọ̀rọ̀. gbogbo bí wọ́n ti ń pàdé tí àwọn àgbà ẹgbẹ́ wọn sọ pé àwọn ń ṣèpàdé tí wọ́n sì ń ṣàlàyé káàkiri pé òun làwọn fẹ́ mú gẹ́gẹ́ bí ẹni tí yóò díje du ipò ààrẹ, kò wí kinní kan o. àbí wọn kò bá a sọ̀rọ̀ náà rárá ni, wọ́n kàn ń dárúkọ ẹ̀ káàkiri ni. bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbogbo kinní náà títí tí wọ́n fi mú orúkọ òun Jonathan lọ sí ọ̀dọ̀ àwọn INEC tí kò sì tún wí kinní kan. kò ní kí wọ́n má ṣe é, bẹ́ẹ̀ ló lóun kò ní kí wọ́n ṣe é. ní gbogbo àwọn èèyàn ṣe ń wo ohun tí INEC yóò padà ṣe, pé ṣé wọn yóò gbé orúkọ Jonathan wọlé ni àbí kò ní sí ti Jonathan níbẹ̀. àmọ́ nígbà tí INEC kọ orúkọ àwọn tí wọn yóò dupò ààrẹ jáde ní ọjọ́ sátidé, ìyẹn ọjọ́ àbámẹ́ta ìjẹta, kò sí orúkọ Jonathan nínú ìwé wọn o. níbẹ̀ ni pín sì ti pín. kò sí orúkọ Jonathan nínú ìwé INEC pé yóò du ipò kankan, ọ̀rọ̀ náà sì ti parí síbẹ̀, kò sí ohun tí wọ́n tún lè ṣe sí i mọ́. ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò tí ì ṣe é yanjú, nítorí bó tiẹ̀ jẹ́ pé Jonathan kò ní inú òun ò dùn, àwọn èèyàn kò yéé pariwo orúkọ ẹ̀. ọ̀rọ̀ ẹ̀ náà sì ti mú ìfura dání fún àwọn tí wọ́n ń ṣèjọba pàápàá. wọ́n ń wo Jonathan yìí náà bí ẹni tí àwọn kò lè fọkàn tán, torí agbẹni má fọhùn, a ò mọ tẹni tí í ṣe. pé tó bá jẹ́ Jonathan fẹ́ Tinubu tó sì fẹ́ kó máa ṣe ààrẹ ẹ̀ lọ, bí ẹnikẹ́ni bá dárúkọ ẹ̀ sí irú nǹkan báyìí, yóò ti jáde pé òun kò ṣe, kí ẹnikẹ́ni má fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn lọ òun. àmọ́ àwọn èèyàn kan ní kí ló kan Jonathan nínú ọ̀rọ̀ Tinubu, pé bó bá jẹ́ wọ́n tó bó ti yẹ kí wọ́n tó ni ọ̀gá Tinubu ni ìbájẹ́, torí ó ti ṣáájú ẹ̀ ṣe ààrẹ Nàìjíríà, síníọ̀ ẹ̀ ni ọ̀gá yóò sì máa jẹ́. ohun tó ṣàṣẹlẹ̀ báyìí ni pé àwọn INEC ti gbé orúkọ àwọn tí yóò dupò ààrẹ jáde, kò sì sí ti Jonathan níbẹ̀. bóyá ó fẹ́ dupò tàbí kò fẹ́ dupò, bóyá ó sọ̀rọ̀ jáde tàbí kò sọ̀rọ̀ jáde, pín ti pín. bóyá wọ́n kó bá Jonathan ni tàbí òun ló fẹ́ kó bá rẹ̀, ó níkùn ló mọ̀ ká o, elétèlété yé. ọ̀rọ̀ náà yóò sì máa ṣe kámi níkùn kálukú títí dọ̀la ni. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ Jonathan àti ìwé àwọn INEC tí wọ́n gbé jáde yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ pé kò sórúkọ ẹ̀ nínú ẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. àkú iṣẹ́ ọjọ́ ajé òní.